ṣe ilẹ̀ oúnjẹ nìyàn. Òṣèré orí ìtàgé lẹ́wọ̀n Abíọ́dún Òkèowó ó mà ti pariwo síta, ó dárò olólùfẹ́ rẹ̀, ó sunkún, ó pariwo lóhùn réré. Ta ni Abíọ́dún Òkèowó? Ta ló dárò? Ó dárò ìyá rẹ̀, ìyá bíbí inú rẹ̀. Ó lágbára o. Ó bọ́ sí ìkànnì ayélujára. Bóò ló ṣe dárò ìyá rẹ̀? Gbogbo ẹ̀ náà lẹ́yìn láyànnàná fún yín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wọ níjọ ẹ bá tẹ subscribe button. Ikú aya, ikú ọmọ, ikú ọkọ kò ní wọlé tọ̀ wá ìyẹn lóṣù bàbà tí a wà yìí. Abíọ́dún Òkèowó ó jókòó níbi kábàárì ìyá rẹ̀ ìyẹn sàárè ìyá rẹ̀, ṣùgbọ́n kì í wá sí yẹn lásán o. Ó wá bọ́ sí ìkànnì ayélujára. Ṣùgbọ́n kí ló kọ sí ìkànnì ayélujára? Ó lágbára. Ṣé pé ẹni tó bá ní ìyá láyé kó mú oore tọ́lọ́run ṣe fóun? Ó dìgbà tóun náà bá pàdánù ìyá rẹ̀ kó tó mọ oore àti àǹfààní tí à ń ṣe. Àròkàn ní màá mú ẹkún sùn dá wà. Abíọ́dún Òkèowó ó bọ́ sí ìkànnì ayélujára. Ó wá sọ wípé ẹni tó bá ní ìyá láyé, she has a long life to witness your success.